Ọlọ́run olótìítọ́, Ọlọ́run tó ní gbogbo agbára, Ọlọ́run kan ṣoṣo tó dá ọ̀run àti ayé, Ọlọ́run tó gbogbo wà ní ìkáwọ́ rẹ̀. A gbé yín ga bàbá wa tó tóbi jù, ẹni tó ń ṣàkóso ayé wa, ọkàn wa àti ẹ̀mí wa, ẹni tó di ayé àti ọ̀run mú nípa ọ̀rọ̀ agbára rẹ̀, ẹni tó ní àṣẹ àti agbára lórí ohun gbogbo tí ó dá. Ọlọ́run ìyanu, ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa ẹ gba ọpẹ́ wa. Bàbá wa Jésù Kristi, a dúpẹ́ fún àánú tí a rí gbà láti wà láàyè àti láti wà láyé ní òní. A dúpẹ́ fún oore àti agbára yín lórí ìṣẹ̀dá gbogbo. Yàtọ̀ sí àwa ènìyàn àwòrán ara yín, pẹ̀lú àwọn ẹja inú ibú, ẹranko nínú igbó àti ẹyẹ ojú ọ̀run, igi nínú igbó àti ìgbẹ́, ẹ̀yin náà ní oore àti agbára wọn. A gbé yín ga fún iṣẹ́ ìyanu, fún iṣẹ́ agbára ńlá lórúkọ Jésù, gba ọpẹ́ wa. Ẹni tó pa ẹ̀mí wa mọ́ àti ilé wa, ẹni tó dá wa sí di òní, ẹni tó jẹ́ ìyè àti ìmọ́lẹ̀ wa, ẹni tó jẹ́ ìmọ́lẹ̀ òtítọ́ wa nínú òkùnkùn ayé, ògo ni fún ọ. Bàbá, lórúkọ Jésù, ẹ sọ̀kalẹ̀ wá láti ọ̀run wá fi agbára rẹ hàn. Gbogbo ìjọba àti agbára òkùnkùn ayé lórúkọ Jésù, Olúwa dè wọ́n. Mo dè ìgbèkùn nígbèkùn, mo dè èṣù ayé, agbára àìsàn àti àrùn, mo dè yín lórúkọ Jésù, ẹ wà ní dídè. Ní orúkọ ńlá Jésù Kristi ti Násárẹ́tì, kí ọwọ́ Olúwa kó di agbára ayé. Koríko lórúkọ Jésù akọ pé yóò gbẹ ìtànná, akọ pé yóò rẹ̀ dànù rárá ní koríko ògo rẹ̀ ní ìtànná, koríko a máa gbẹ ìtànná a máa rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run la kọ̀wé rẹ̀ pé yóò dúró láéláé. Ní orúkọ ńlá Jésù Kristi ti Násárẹ́tì, ohunkóhun tí kì í ṣe ọ̀rọ̀ òtítọ́, ọ̀rọ̀ òdodo lórúkọ Jésù kó parun. Kẹ́jẹ́ Jésù kó ṣiṣẹ́ agbára, kí ìmọ́lẹ̀ kí ó wà. Ogun ńlá Ọlọ́run kó yí ayé ká àti àwa pẹ̀lú. Kẹ́jẹ́ Jésù kó ṣe àmì wa, kí ìmọ́lẹ̀ wà. Jésù Olúwa wa. Mo kí wa lórúkọ Olúwa wa Jésù Kristi. A gbé Ọlọ́run ga fún àánú tí a rí gbà láti jẹ́ ọ̀kan nínú alààyè lónìí. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ̀ tó tóbi ju gbogbo agbára ayé àti ti èṣù lọ. Mo kí yín lẹ́ẹ̀kan sí lónìí pé ẹ kú ọjọ́ mẹ́ta o. Mo sì gbàdúrà pé àdúrà wa yóò gbà. Ọlọ́run yóò sì pa wá mọ́ kúrò nínú ibi gbogbo. Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà, èmi àti yín lórúkọ ńlá Jésù Kristi, a ó yin Ọlọ́run, a ó wà láàyè, a ò ní dòkú, a ó sì rí àánú gbà. A sọ̀rọ̀ níjẹjọ lórí àkókò tí a wà yìí. Mo pè ní àkókò bí èyí. In a time like this, that was what I preached last week, or what I talked about last week. Today I want to talk about the Lord God himself, and I want to tell you to behold thy God. Ọlọ́run yín ni kẹ́ ẹ máa wò. Ọlọ́run yín ni kẹ́ ẹ máa wò. Dáfídì ó ní mo gbé Olúwa ka iwájú mi, ó ló ń bẹ ní ọwọ́ ọ̀tún mi ní ìgbà gbogbo, a kì yóò ṣí mi ní ipò. Kì í ṣe ayé tàbí èṣù tàbí òrìṣà tàbí ikú tàbí àìsàn ló lè ṣí ni ní ipò tí a bá ń wo Ọlọ́run. Behold thy God. Ọlọ́run yín ni kẹ́ ẹ máa wò. Ohunkóhun tó lè dé, ohunkóhun tó lè jẹ́, ohunkóhun tó lè ṣẹlẹ̀, ẹ má gbàgbé pé Ọlọ́run yín ó ní Olúwa ní ayé. Ọlọ́run yín náà ni Olúwa ní ọ̀run. Ní ìsàlẹ̀ ilẹ̀, Ọlọ́run yìí náà ni Olúwa. Nínú omi, nínú òkùnkùn, nínú ikú, ní ọ̀run àti ilé ayé, nínú aginjù, Ọlọ́run yìí náà ni Olúwa. Ó ní Olúwa ayé, ó ní Olúwa ọ̀run, ó ní Olúwa èṣù, ó ní Olúwa òkùnkùn, ó ní Olúwa ìsàn, ó ní Olúwa ikú, ó ní Olúwa àǹjọ̀nú, ó ní Olúwa òrìṣà, ó ní Olúwa ohunkóhun lé ayé àti lé ọ̀run. Pé nígbà tí ayé ìbá tán, òun náà ni Olúwa, níwájú ẹni tí gbogbo eékún yóò wólẹ̀, tí ó ṣe ìdájọ́ ayé. Ní àkókò bí èyí ni mo bá yín sọ̀rọ̀ ní ìjẹjọ. Òní mo fẹ́ bá yín sọ wípé èmi fẹ́ kí ẹ máa wo Olúwa. Behold thy Lord God. Ó ní mo sọ pé Dáfídì sọ pé mo gbé Olúwa ka iwájú mi, ó ń bẹ lé ọwọ́ ọ̀tún mi nígbà gbogbo, a kì yóò ṣí mi ní ipò. Bẹ́ẹ̀ ni, ẹnikẹ́ni tó bá ti ń wo Olúwa, a kì yóò ṣí ní ipò. Ohunkóhun tí ó lè jẹ́, ohunkóhun tí ó lè dé, ohunkóhun tí èmi àti yín lè máa là kọjá, ẹ máa wo Olúwa. Ohunkóhun tó lè jẹ́ ẹrù wa, ohunkóhun tó lè jẹ́ ẹrù wa,
ohunkóhun tó tún lè má jẹ́ ẹrù wa, ẹ máa wo Olúwa, ẹ máa wo Olúwa. Ìwé Psalm 68 yẹn ó ní Olúwa bí a tilẹ̀ di ẹrù wúwo rù mí, Ọlọ́run náà ni ìgbàlà mi. Ó túmọ̀ sí wípé nígbà tí a ṣẹ̀, tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí a kò yẹ mọ́, máa wo Olúwa. Nígbà tí à ń ṣe àìsàn, máa wo Olúwa. Ní ìgbà tí oró ikú dì wá mú, máa wo Olúwa. Ní ìgbà tí ẹ̀rù wà ní ilé àbí lóde, tí ẹ̀rù wà ní ìtòsí, ẹ máa wo Olúwa. Ní ìgbà tí ìpọ́njú dé, ẹ máa wo Olúwa. Nígbà tí Sátánì lọ fi yín sùn, ẹ máa wo Olúwa. Nígbà tí ọ̀tá dé bí kíkún omi, ẹ máa wo Olúwa. Ní ìgbà tí ara ṣe àìlera, ẹ máa wo Olúwa. Nígbà tí ogun ayé dé, nígbà tí alágbára ń bá yín jà, ẹ máa wo Olúwa. Nígbà tí ara yìí gan ń kú lọ́wọ́lọ́wọ́, Olúwa ni kẹ́ ẹ máa wò. Ẹni tí ènìyàn bá ń wò, ẹni tí ènìyàn bá ń wò, ibẹ̀ ni ọkàn rẹ̀ yóò wà. Ẹ máa wo Olúwa. Ẹ jẹ́ kí n ka Bíbélì fún yín. Ẹ jẹ́ ká ka Bíbélì wa láì gbà yín lákòókò. Mo fẹ́ ka ìwé Hébérù orí ìkejìlá ẹsẹ̀ Hébérù orí ìkejìlá ẹsẹ̀ ìkejì. Hébérù orí ìkejìlá ẹsẹ̀ ìkejì. Àkókò agbára. Ẹ má jẹ́ n tàn yín. Bíbélì pé olódodo yóò láyà bí kìnìún ni. Kò sí nǹkan míì ju pé olódodo ní ẹni tí ó gbàgbọ́ nínú rẹ̀. Olódodo mọ bí títóbi agbára òun ṣe tó. Olódodo ó mọ títóbi agbára Ọlọ́run rẹ̀. Òun lẹ̀rù kì í ṣe é bo olódodo. Bíbélì ṣe ní àwa kò gbẹ̀mí ẹrú láti máa bẹ̀rù bí kò ṣe ẹ̀mí ìsọdọmọ. Ẹ máa wo Olúwa. Olúwa tó wò ní ti ohunkóhun nínú ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀, ẹ máa wo Olúwa. Nígbà tí wọ́n dá ọ lẹ́bi, nígbà tí wọ́n yàn ọ́ jẹ, ìwọ ṣáà máa wo Olúwa. Ẹ jẹ́ ká kọ́ láti máa wo Olúwa. Mo fẹ́ ka ẹsẹ̀ ìkejì. Ẹ jẹ́ kí n kà ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejì. Hebrew chapter 12 from verse 1 to 2. Nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa fi sùúrù sú eré ìje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹ jẹ́ kí n kà á lẹ́ẹ̀kan sí i. Nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa fi sùúrù súré ìje tí a gbé ka iwájú wa. Verse 2 wá sọ wípé kí a máa wo Jésù, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, tí ó farada àgbélébùú láìka ìtìjú sí, tí ó sì jókòó lé ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Sáà rò ó, ti ẹni tí ó farada irú ìṣòro odi yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀, kí ẹ má baà rẹ̀wẹ̀sì ní ọkàn yín, kí àárẹ̀ sì mú yín. Ẹ̀yin kò tí ì kọ ojú ìjà sí ẹ̀ṣẹ̀ títí dé ẹ̀jẹ̀ ẹnì ní ìjàkadì yín. Ẹ̀yin sì ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú tí ń bá yín sọ bí ọmọ pé, ọmọ mi, má ṣe aláìní ìbáwí Olúwa, kí o má sì ṣe rẹ̀wẹ̀sì nígbà tí a bá ti ọwọ́ rẹ̀ bá ọ wí. Ohun ìdíwọ́ ó ní àìsàn. Ohun ìdíwọ́ ó ní àrùn. Ohun ìdíwọ́ ní àjàkálẹ̀ àrùn. Ohun ìdíwọ́ ó ní gbogbo ìwà tí àwọn ẹni ibi àbí àwọn ọ̀tá ń hù sí ọ. Àwọn ẹ̀dá kan wà tí wọ́n bá hùwà síyàn, ìyẹn gan tó láti mú yàn kọ ẹsẹ̀. Ohun ìdíwọ́ ní gbogbo ohun tí èmi àti ìwọ pè ní ìṣòro. Ohun ìdíwọ́ lohun tá à ń là kọjá tó fi mọ́ coronavirus. Ohun ìdíwọ́ ni.
ohun ìdíwọ́, ohun tó lè rò wípé òun lè gba ìgbàgbọ́ wa, ohun tó fẹ́ yẹ ìrètí wa, ohun ìdíwọ́. Ẹ máa wo Jésù Kristi, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Nítòótọ́, ọ̀rọ̀ Ọlọ́run sọ ọ́. Ẹ jẹ́ kí n ka ìwé Àìsáyà yẹn fún 26, mo kà ní ìjẹjọ. Ìwé Róòmù náà sì sọ pẹ̀lú pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹ jẹ́ kí n ka ìwé Àìsáyà yẹn 26. Àìsáyà 26, àkókò agbára. Ẹ ronú, ẹ pa ìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Àkókò agbára. Ó ní verse 20, Isaiah 26 from verse 20. Wá ènìyàn mi, wọ inú ìyẹ̀wù rẹ lọ, sì sé ilẹ̀kùn rẹ mọ́ ara rẹ, fi ara rẹ pamọ́ bí ẹni pé ní ìṣẹ́jú kan, títí ìbínú náà ó fi ré kọjá. Nítorí náà kíyèsí, Olúwa ti ipò rẹ̀ jáde láti bẹ àìṣedéédé ẹni tí ń gbé orí ilẹ̀ wò. Lórí ilẹ̀ pẹ̀lú yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ hàn, kì yóò sì bo òkú rẹ̀ mọ́. Even nígbà tí Olúwa fúnra rẹ̀ jáde láti bẹ àìṣedéédé orílẹ̀-èdè wò, mo rántí ní ọjọ́ àwọn ọmọ Íjíbítì àti Ísírẹ́lì, mo rántí ní ọjọ́ tí ìbínú Ọlọ́run fẹ́ bẹ ilẹ̀ ẹni wò. Àwọn ọmọ Ísírẹ́lì ti ké pe Olúwa, wọ́n sì ń wo Olúwa. Ọlọ́run tí wọ́n ń wò wá kọ́ wọn wípé ẹ lọ pa ọ̀dọ́ àgùntàn kan kí ẹ fi ẹ̀jẹ̀ sí àtẹ́rígbà. When you are looking unto God, when you are looking unto Jesus, there will be a solution to your problem. But if you are not carefully looking unto him, if you are not beholding the Lord God that created you, the solution will not come. Even if God has a solution to give you, tí o bá ti wò, even tí Ọlọ́run bá ní ọ̀nà àbáyọ, tó ní ètò ìṣẹ́gun, tó ní ọ̀nà láti gbà ọ́, láti ṣẹ́gun fún ọ, ṣèbẹ́ni tó bá ń wò ó ni ó gbọ́ ọ̀rọ̀ náà. Ẹni tó bá ń wò ó ní ó kíyèsí. Ẹni tó bá ń wò ó ni a ó gbàlà. Ẹni tí ó bá ń wò ó ni òye yóò yé. Ẹni tí ó bá ń wò ó ni yóò gbọ́. Ẹ máa wo Olúwa. Ènìyàn nínú ayé, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká wa, gẹ́gẹ́ bí ibi tí mo kà nínú ìwé Hébérù orí 12 yẹn, ó fẹ́ mú ọkàn wa kúrò lọ́dọ̀ Ọlọ́run ni. Ìdíwọ́, ìdènà ni. Ó fẹ́ create ẹ̀rù. Ó fẹ́ mọ̀ọ́mọ̀ dá ẹ̀rù sí wa lé ọkàn. Nítorí òun dùn wípé kí òun lè jèrè ọkàn wa. Ó ń dùn wípé kí òun lè wọ àyà wa, kó lè wà ní tẹ́ḿpìlì tí Ọlọ́run yẹ kó wà, níbi tí ó yẹ kí ẹ̀rù Ọlọ́run wà, níbi tó yẹ kí ìyìn Ọlọ́run wà. Èṣù máa ń dùn láti wà níbẹ̀. Ìdí ni Hébérù ní ẹ pa gbogbo ìdíwọ́ nì tì sápá kan. Ẹ kàn rọra máa wo Jésù, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ yín. God is always there. Ọlọ́run wà láàyè rẹ̀ kí ibi tó dé. Torí bẹ́ẹ̀ ni pé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ó ní nípasẹ̀ rẹ̀ lé adáhùn gbogbo. Lẹ́yìn rẹ̀ a kò dó nǹkan nù tí adáhùn. Nínú ọ̀rọ̀ yìí ni ìyè wà, ìyè yìí sì ni ìmọ́lẹ̀ aráyé. Now, Ọlọ́run ti wà kí ohunkóhun tó wà. Ọlọ́run ló dá ayé àti ọ̀run, ló dá òṣù, ló dá òkùnkùn, ló dá ikú. Ọlọ́run ló dá ipá, agbára, òfin àti ìjọba. Gbogbo àrùn àti àjàkálẹ̀ àrùn, Ọlọ́run ló dá ohun gbogbo. Ṣùgbọ́n nígbà tí a kò bá wo Olúwa, nígbà tí a kò bá gbé Olúwa ka iwájú wa, nígbà tí a kò bá rí Olúwa, ìgbà yẹn ni èṣù máa ń ṣẹ́gun wa. Ẹ máa wo Olúwa. Bí a kò bá wò ó, ọkàn wa kò sí lọ́dọ̀ rẹ̀ nìyẹn. Bí ọkàn wa bá wà ní ọ̀dọ̀ rẹ̀, a ó máa wò ó. Bí a bá ń wò ó, ìdáhùn yóò wà fún ìbéèrè wa. Ọ̀nà àbáyọ yóò wà fún ìṣòro wa. Ìgbàlà yóò dé, kò sí bó ti wulẹ̀ kó rí. Ọlọ́run ní agbára púpọ̀ láti gbàlà. Ẹ máa wo Olúwa. Ẹ jẹ́ ká ka ìwé mímọ́.
mo fẹ́ ka ìwé Genesis yẹn orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkíní. Genesis chapter 15 from verse 1. Genesis 15. Genesis 15. Ẹsẹ̀ ìkíní. Lẹ́yìn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ Ábúráhámù wá lé ojúran wípé má bẹ̀rù Ábúráhámù, èmi lé asà rẹ, èrè ńlá rẹ gidigidi. Ní àkókò yìí ó jẹ́ àkókò ẹ̀rù fún Ábúráhámù. Ábúráhámù fúnra rẹ̀ ò tí ì rí ọmọ bí lọ́mọ tó ń fojú sọ́nà láti bí. Gbogbo agbègbè Ábúráhámù ẹ̀rù yí ká, torí ẹ má gbàgbé pé a pè jáde nílé olórìṣà ni. Ẹ̀rù yí ká, kíyèsí, nítorí ewu wà ní agbègbè, ọ̀tá wà ní agbègbè. Òun fúnra rẹ̀ gan ó sì ń wá ojú Olúwa fún kinní kan. So Ọlọ́run fúnra ẹ ti rí ọkàn rẹ̀, Ọlọ́run fúnra ẹ ti rí àyà rẹ̀. Ọlọ́run wá tọ̀ wá pé wò Ábúráhámù o, má bẹ̀rù, èmi lé asà rẹ. I am there for you. I am there with you. Ìwọ ṣáà má bẹ̀rù. Mo sọ kinní kan fún yín níjẹjọ nípa ẹ̀rù. Ṣé ẹ rí ohun ìjà tí èṣù máa ń lò, tí òkùnkùn máa ń lò, tí ayé máa ń lò? Ẹ̀rù ni. Tí ẹ̀rù ò bá ti bá ni, tí ẹ̀rù ò bá ti sílé ọkàn èèyàn, kò sí ní téèyàn ńlá kọjá téèyàn ò ní borí. Ẹ̀rù ló máa ń mú èèyàn sá eré àsápajúdé. Tí kinní kan bá rọ́wọ́ ibi téèyàn wà, tí ẹ̀rù bá bá èèyàn á kéré mọ́lẹ̀. Tí àìsàn bá ń ṣèèyàn, tí ẹ̀rù bá bá èèyàn, ìrètí èèyàn á kúrò nínú ìṣẹ́gun. Èṣù máa ń lo ẹ̀rù púpọ̀ púpọ̀ púpọ̀. Ẹ jẹ́ kí n ka ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ ìkẹrin fún yín. Ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ ìkẹrin. Luke chapter 12 verse 20. Yes, Luke chapter 12. Ẹ jẹ́ kí n kà á. Verse 4. Luke chapter 12 verse 4. Luke 12 verse 4. Verse 4 ó ní, èmi sì wí fún yín ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ má ṣe bẹ̀rù àwọn tí pa ara ènìyàn kù, lẹ́yìn èyí ni tí wọn kò sì lí èyí tí wọ́n lè ṣe mọ́. Ṣùgbọ́n èmi ó sọ ẹni tí ẹ̀yin ó bẹ̀rù fún yín. Ẹ bẹ̀rù ẹni tí ó ní agbára lẹ́yìn tí ó bá pani tán láti wọ́ni lọ sí ọ̀run àpáàdì. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, òun ni kí ẹ bẹ̀rù. Ẹ má ṣe bẹ̀rù ẹni tó lè para ẹ̀ tí kò lè pa ẹ̀mí. Gbogbo ohun téṣù lè ṣe láyé kò ju ara ẹ̀ lọ. Gbogbo ohun tí àjẹ́, tí oṣó, tí emèrè, lẹ́bọlóògùn, adáǹṣe, gbogbo ẹni ibi láyé, gbogbo ohun tí wọ́n lè ṣe ò ju ara ẹ̀ lọ. Wọn ò sì lè pa ara ẹ̀ gan tí Ọlọ́run bá ń gbénú ara ẹ̀. Ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ní lágbára ò ju ohun tí mo kà yẹn lọ. Irú agbára tó wù kí ọ̀tá èèyàn ní, irú ẹni tó wù kí ó jẹ́, ìbáà jẹ́ ọba, ẹni tó wù kí ó jẹ́, ohun tí wọ́n lè pa ni ara. Bíbélì ni ẹ má bẹ̀rù wọn. Ó ní èmi ò fẹ́ ẹni tí ó bẹ̀rù wọ̀nyí, ẹni tó lè para, tí ó pa ọkàn, tí ó pa ẹ̀mí, tí ó tún wọ́ ń jù sí ọ̀run àpáàdì, inú iná ìléru. Ohun tí bẹ́ẹ̀ ni sọ ń bí ni pé tí ẹ bá ti bẹ̀rù ohunkóhun, ohun náà tí ẹ bẹ̀rù lè pa yín. Tí ẹ ò bá ti bẹ̀rù ohunkóhun tó jẹ́ Ọlọ́run tó dá ohun gbogbo, tó lágbára lórí ohun gbogbo lẹ bẹ̀rù, Ọlọ́run lè gbà yín lọ́wọ́ ohun tí ń pani. Ọlọ́run lè gbà yín lọ́wọ́ ayé, lọ́wọ́ èṣù, lọ́wọ́ ikú, lọ́wọ́ àrùn, lọ́wọ́ àìsàn, nítorí òun ni Ọlọ́run ẹlẹ́dàá. Ẹ má ṣe bẹ̀rù ẹni tó lè pa ara tí kò lè pa ọkàn. Gbogbo agbára tó wà láyé wọ́n máa ń fẹ́ kéèyàn bẹ̀rù àwọn ni. Òun náà ṣe máa ń fi ibi báàyàn, òun náà ṣe máa ń fi, ìgbà míì wọ́n lè jẹ́ kéèyàn lára burúkú kẹ́rù lè bà á. Wọ́n lè fa àìsàn ṣèyàn kẹ́rù lè bà á. Wọ́n lè sọ̀rọ̀ òdì pé à ń bọ̀ wá pa. Kò sí tí ayé àti agbára ayé máa ń create ẹ̀rù ni. Ẹ má bẹ̀rù ohunkóhun tí ẹ bá ti bẹ̀rù yóò ṣẹ́gun yín. Àìsàn tó wà àti gbogbo àjàkálẹ̀ àrùn, ẹ má bẹ̀rù, torí Ọlọ́run ní agbára lórí ẹ̀. Tí ohunkóhun bá ń ṣe ọ́,
tó bá jẹ́ Olúwa ló ń wò níwájú ẹ, tó bá jẹ́ Ọlọ́run lẹ̀rù ẹ̀ ń bà ọ́ nínú ọkàn rẹ, tó bá jẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni ìbẹ̀rù rẹ wà, tó jẹ́ nínú òdodo òtítọ́ ni ìbẹ̀rù rẹ wà, kíá lọ́lọ́run máa kọ sí ọ, kíá lọ́lọ́run ó gbé àwọn tọ̀run láti máa gbàdúrà fún ọ, kíá ni ẹ̀mí Ọlọ́run yóò bẹ̀ ọ́ wò, kíá ni Ọlọ́run láti ọ̀run yóò sọ̀kalẹ̀ wá láti wá gbà ọ́ lọ́wọ́ ohun tó fẹ́ ṣẹ́gun Ọlọ́run àbí ohun tó fẹ́ dojúkọ Ọlọ́run lé ayé rẹ. Àkókò agbára, àkókò agbára, èmi àti yín, Ọlọ́run ò fẹ́ kí a máa bẹ̀rù. Ẹ jẹ́ kí n ka ìwé Jòhánù orí 10 fún ẹsẹ̀ 10. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10. Gbogbo ohun tẹ́sù lè ṣe òbí èyí tí mo fẹ́ kà í lọ. John chapter 10. John chapter 10. Verse 10. Olè kì í wá bí kò ṣe láti jalè, láti pa àti láti parun. Èmi wá kí wọ́n lè ní ìyè, àní kí wọ́n lè ní ìyè lé ọ̀pọ̀lọpọ̀. Gbogbo ohun tí èṣù lè ṣe pátápátá, láti jalè, kó jí nǹkan, láti pa àbí láti parun. Ṣùgbọ́n Jésù lòun wá, jọ̀ọ́, ta ló yẹ kí o máa wò? Ta ló yẹ kí wọ́n bẹ̀rù? Ẹni tó tún lè jí ni dìde tí wọ́n bá pa ẹni. Ẹni tí ó tún pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run pé tí a bá tiẹ̀ kúrò ní ayé òṣì. Ẹni tó ní agbára láti mú gbogbo ẹran ara dá. Ó lè mí ní Olúwa Ọlọ́run gbogbo ẹran ara. Ohun kan àwà tó ṣòro ṣe fún mi bí kò ṣeé ṣe. Ìwé Hébérù yẹn orí 2, ó ní àwọn kan torí ẹ̀rù wọ́n wà lábẹ́ ìdè ikú. Ẹ̀rù orí 2 ẹsẹ̀ 14 jẹ́ kí n kà á. Hebrew chapter 2 verse 14. Ẹ jẹ́ kí n kà á. Ẹ má bẹ̀rù, ẹ máa wo Olúwa, ẹ máa wo Ọlọ́run, ẹ máa wo Jésù, ẹni tó ní agbára láti gbà wá. Hebrew chapter Hebrew chapter 2. Yes, I'm coming here. Hebrew chapter 2, verse 14. I will quickly read it now. Hebrew 2:14. Mo fẹ́ kà láti ẹsẹ̀ 12. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara òun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ lé òun pẹ̀lú ṣíṣe alábàápín nínú ọ̀kan náà. Jésù náà ti wà nínú àgọ́ tá a wà rí, kí ó lè ti ipa ikú pa ẹni tí ó ní agbára ikú run, kó bá lè ṣẹ́gun agbára ikú. Nítorí tí kò bá gbé àgọ́ ènìyàn wọ̀, tí kò bá gbé ẹ̀dá ènìyàn wọ̀, kò ní lè kú. Tí ò bá kú, kò ní ní ọ̀nà láti pa agbára ikú run. Kí ó sì lè gba gbogbo àwọn tí ó ti ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Nítorí pé nítòótọ́ kì í ṣe àwọn áńgẹ́lì ni ó ṣe ìrànlọ́wọ́ fún, ṣùgbọ́n irú ọmọ Ábúráhámù ni ó ṣe ìrànlọ́wọ́ fún. Nítorí náà, ó yẹ pé nínú ohun gbogbo kí á dàbí àwọn ará rẹ̀, kí ó lè jẹ́ aláàánú àti olóòótọ́, olórí àlùfáà nínú ohun tí í ṣe ti Ọlọ́run, kí ó lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn. Nítorí níwọ̀n bí òun tìkára rẹ̀ ti jìyà nípa ìdánwò, ó lè ran àwọn tí à ń dánwò lọ́wọ́. Àwọn kan wọ́n ti torí ẹ̀rù wà lábẹ́ ìdè ikú. Olúwa ni kẹ́ ẹ máa wò. Ọlọ́run yín ni kẹ́ ẹ máa wò. Bí ẹ tilẹ̀ dẹ́ṣẹ̀, ẹ máa wo Ọlọ́run. Bí ẹ wà nínú ìṣòro, ẹ máa wo Ọlọ́run. Bí ẹ wà nínú àìsàn, ẹ máa wo Ọlọ́run. Bí ọ̀tá dojú ìjà kọ yín, ẹ̀yin ẹ máa wo Ọlọ́run. Bí ayé gbógun tì yín, ẹ máa wo Ọlọ́run. Bí òkùnkùn gbógun tì yín, ẹ máa wo Ọlọ́run.
bí ẹ wà nínú gbèsè, nínú ìpọ́njú, ẹ máa wo Ọlọ́run, ẹ máa wo Ọlọ́run. Bí ẹ bá gbé Olúwa ka iwájú yín tí ẹ bá ń wò ó, mò ń sọ fún yín pé ó ní agbára láti gbàlà, ó ní agbára láti wòsàn, ó sì ní agbára láti ṣẹ́gun fún wa. Ẹ máa wo Ọlọ́run nítorí òun ni alágbára. Ẹ jẹ́ kí n ka ìwé Róòmù orí 4 yẹn fún yín. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Abraham, mo kà á níjẹjọ pẹ̀lú. Ìwé Róòmù orí 4, ìwé Róòmù orí 4, Romans chapter 4. Àkókò agbára. Jésù lágbára lórí ikú. Ẹ̀mí Jésù lágbára lórí ikú àti àrùn. Agbára wà nínú Jésù láti ṣẹ́gun gbogbo àìlera àti gbogbo àìsàn wa. Ẹ máa wo Ọlọ́run. Bí ẹ bá ń wo, bá jẹ́ Ọlọ́run lé ẹ̀ ń wò ní àkókò yìí, ó ní agbára, bẹ́ẹ̀ tilẹ̀ kú yóò sọ yín di ààyè. Ẹ jẹ́ kí n kàwé Róòmù orí 4 fún yín láti ẹsẹ̀ 15. Nítorí òfin ṣiṣẹ́ ìbínú, ṣùgbọ́n níbi tí òfin kò bá sí, ìrúfin kò sí níbẹ̀. Nítorí náà ni ó fi ṣe ti ipa ìgbàgbọ́, kí ó lè ṣe ti ipa oore ọ̀fẹ́, kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú. Kì í ṣe àwọn tí ipa òfin nìkan, ṣùgbọ́n àti fún àwọn tí inú ìgbàgbọ́, Abraham pẹ̀lú, ẹni tí í ṣe bàbá gbogbo wa. Gẹ́gẹ́ bí a ti kọ pé, mo fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́, Ọlọ́run tìkára rẹ̀. Níwájú ẹni tí ó, as it is written, I have made thee a father of many nations, before him who he believed, even God. If he had not believed in God, who could have blessed him? Who could have delivered him? Who could have helped him? Who could have, protected him? Who could have taken him to heaven? If he had believed in idols, if he had believed in human being, if he had believed in the law, if he had believed, tó bá jẹ́ pé nínú ohun tó gbàgbọ́ kì í ṣe Ọlọ́run tó ga jù, tó bá jẹ́ pé òrìṣà, ayé, èṣù, òkùnkùn, ikú, àwọn ohun rédèrèdè ló gbàgbọ́ ni, tí kì í ṣe níwájú ẹni tí ó ga jù, Abraham ò ní lè ṣẹ́gun ayé. Abraham ò ní lè ṣẹ́gun òrìṣà ilé bàbá rẹ̀. Abraham ò ní lè ṣẹ́gun gbogbo ìdààmú àti ìfòòró tó bá. Kò sí tí Abraham rí là kọjá àti irú ọmọ rẹ̀ tí kò ṣẹ́gun, nítorí ó dúró níwájú ẹni tó ga. Ó fi ìgbàgbọ́, ìmọ̀, òye, ó fi sínú ẹni tó ní agbára jù. Níwájú ẹni tí òun dúró, Ọlọ́run tó ga jù nìyẹn. Ọlọ́run tìkára rẹ̀. Wọ́n ní, ẹ jẹ́ kí n kà fún 17. Gẹ́gẹ́ bí a ti kọ pé, mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́, Ọlọ́run tìkára rẹ̀, tí ó sọ òkú di ààyè, tí ó sì pe ohun ọnì tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀. Gẹ́gẹ́ bí èyí tí a wí pé, báyìí ni irú ọmọ rẹ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́, can you imagine? He put his trust, his faith, his belief in God. Ó fi ìgbàgbọ́ ẹ̀ sínú Ọlọ́run. Tí ẹ̀rù bá ti ń bá èèyàn, ó gbàgbọ́ mọ́ nìyẹn. Ìgbàgbọ́ ò ní ṣe pẹ̀lú ẹ̀rù. Olódodo yóò láyà bí kìnìún ni Bíbélì wí. Because when you believe in someone, when you believe in God, not someone, when you believe in God, you must have known that God that you believed in is powerful. Is a conqueror, is God, is creator, is all in all. Tí ló fi jẹ́ pé àwọn tó máa ń lo agbára yẹn, èṣù àtayé máa ń béèyàn lóògùn jàrọ̀ ní lọ, wọn ó borí ẹ̀kan ìní. Béèyàn jẹ́ ọba, béèyàn téèyàn rí kó jẹ́, tí ò bá ti ní ìgbàgbọ́ àti gbẹ́kẹ̀lé nínú Ọlọ́run tó dá ọ̀run òun ayé, ẹni tó ní gbogbo agbára, ẹni tó ń gbogbo wà ní ìkáwọ́ rẹ̀, èṣù ó borí ẹ̀ náà ni, ayé ó borí ẹ̀ náà ni, ikú àti àìsàn ó borí ẹ̀. Let me tell you, coronavirus nǹkan kékeré ni. Ìgbà tí mo rí nínú ẹ̀mí, nǹkan kékeré, ẹ̀mí àìmọ́ lásán ni. Tí ẹ̀rù ẹ bá wà nínú Ọlọ́run, kòrónà ò lè pa ọ́ láéláé. Kòrónà fúnra ẹ̀ gan, tó bá wọnú ẹ, yóò rí pé ìnira bá òun. Òun gan ó rí pé Ọlọ́run á tóbi jù rèé. A gbọ́dọ̀ dóhun púpọ̀ wò lára wa. Tí a bá la nǹkan kọjá, ò ní mọ̀ bí agbára Ọlọ́run ṣe tó. Àwọn Hébérù yẹn wọ́n sọ fún Fáráò, wọ́n ní ṣe tó o bá fẹ́ ṣe o, Ọlọ́run wa yóò gbà wá lọ, because wọ́n mọ̀ pé Ọlọ́run yẹn ju Fáráò lọ.
wọ́n mọ̀ pé ọlọ́run yẹn ju èṣù, ó ju oṣó, ó ju àjẹ́, ó ju èmèrè, ó ju òkùnkùn, ó ju àìsàn, ó ju àrùn, ó ju ikú, ó ju ayé yìí, ó ju ayé tó nítorí òun ló dá ni. Ẹ máa wo ọlọ́run ni. Never you think about the coronavirus or whatever it is. Don't put your thinking, don't put your mind in there. If you continue putting your mind in there, the fear will be coming upon you. And you will now place it or place whatever it is where God should be in your heart. The fear of God must be in your heart, not the fear of death, not the fear of pestilence, not the fear of Satan, not the fear of witches or wizards, not the fear of king, not the fear of anyone on earth. They might try to kill you. I'm telling you, they will try. Wọ́n try ni wọn ò ní lè pa ọ́. Ìgbà tí wọ́n sì ń gbìyànjú yẹn láò pa wọn, Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní orílẹ̀-èdè tí a bá fi pọ́n mi lójú á parun ni. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ọlọ́run sọ fún pé kí n gbàdúrà kíkíní ìtọ́dé mo rí ìran kan mo sọ fáwọn tó súnmọ́ mi ní 2019. Mo rí èṣù ní ibi gíga Ọlọ́run tó ń pa ayé lójú. Wọ́n ní kí n gòkè lọ́ba kí n lọ jábọ́. Mo pe àwọn ọmọ mi nílé àwọn pásítọ̀ pé ẹ lọ ṣe prógráàmù báyìí. Ìgbà tí mo wà nínú àwẹ̀ yẹn bí mo rí pé mo gòkè lọ mi ò jábọ́ tó ń hang. Ọlọ́run á sọ fún mi pé gbàdúrà tààwẹ̀ kó o múra. Ìgbà tẹ́lẹ̀ máa ṣẹlẹ̀ mí yẹn wọlé wá. Mo rí tó wọlé tó wé dúdú tó da dúdú borí bọrùn ẹ̀mí èṣù rádaràda lásán. Ẹ̀yin mo sọ fáwọn ará ilé mi mo ní nǹkan báyìí. A bẹ̀rẹ̀ sí ní gbà tó wá ṣẹlẹ̀ tán. Èmi fúnra mi wá ń gbàdúrà. Ọlọ́run á sọ pé kí n wáyè kí n gbàdúrà. Ìgbà tí Ọlọ́run á fún mi lórí ọ̀fẹ́ mo gba àyè níbi iṣẹ́ mo wá gbàdúrà. Mo ń parí àdúrà yẹn lénìí. Áńgẹ́lì yẹn wá sọ̀kalẹ̀ ó ní kí n má wọ̀rì. Ó lóun á lọ sí orísun rẹ̀ gan ní China. Ọlọ́run ni. Ta ní jẹ́ kòrónà tẹ́ ń wí ní ìsìn. Ẹ wò ó, a lọ àwọn kan tí rò pàbí ni ó payérun. Eléyìí ò lè payérun. Ìparun súnmọ́ lóòótọ́. But àkókò yìí a fi prepare kó o lè wá Ọlọ́run ni. God is just preparing. You may ask me, sọ́lọ́run ló ń pa wá ni. No, mo ti sọ fún yín. Ọlọ́run kì í ṣe ẹ̀dá èèyàn. Ọ̀rọ̀ ni Ọlọ́run. Tí a bá ti ṣẹ̀, Bíbélì ó wà nínú Bíbélì. Ọ̀rọ̀ Ọlọ́run wà níbẹ̀. Bíbélì wípé kíyèsí ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún. Ó ní ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ẹnikẹ́ni tó bá ṣẹ̀ yóò jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Nà kí wá ṣe pé nínú inú Ọlọ́run ni pé kó fìyà ẹ̀ṣẹ̀ jẹ wá. Ṣùgbọ́n wọ́n ń pe ọkùnrin kan ní olùfisùn Sátánì. Òun ló mọ ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá ti kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ló máa ń fi wá sùn. Tó bá ti fi wá sùn, Ọlọ́run dẹ̀ ní takú ọ̀rọ̀ rẹ̀. Nínú ìwé mímọ́ 1 John chapter 3, ó lẹ́nikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni. Now, níwọ̀n nígbà tí a bá ti dẹ́ṣẹ̀, èṣù máa ń tọrọ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀, wọ́n ti ṣẹ̀ sí ọ. Ìwọ ló lẹ́ni bá dẹ́ṣẹ̀ tèmi ni jẹ́ ń pọ́n wọn lójú. Èṣù ló máa ń pọ́n ayé lójú. Ọlọ́run náà wá jọ̀wọ́ nítorí Ọlọ́run ní takú ọ̀rọ̀ rẹ̀. God knows his word and God will never go against his word. So that is mo sọ fẹ́ nìkan pé èṣù ò dágbára kankan ní ọ̀rọ̀ Ọlọ́run náà ló máa ń lò. Ẹ bi mí pé báwo ni? Ó mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ ẹ wo lọ́jọ́ Jóòbù. Kò ní agbára kankan ju pé ó lọ take permission lọ́dọ̀ Ọlọ́run. Ó dẹ̀ mọ̀rọ̀ Ọlọ́run wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún. Ó mọ gbogbo ẹ̀. Níwọ̀ngbà tí èèyàn bá ti dẹ́ṣẹ̀ yẹn, òun á mú ibi yẹn wá sórí ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ni. He knows the word of God, but he could not only observe it. Ó mọ̀ bọ̀ kò lè múṣẹ́. Kì í kíyèsí torí Sátánì ọ̀tá òdodo ni. Ó mọ ọ̀rọ̀ Ọlọ́run lọ́jọ́ Jésù. He was even the one that was quoting the word of God to Jesus pé a ti kọ́ nípa tiẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nípasẹ̀ rẹ̀. Wọ́n gbọ́ sókè lé ọwọ́ ọ̀tún wọn. Wọ́n àfẹsẹ̀ rẹ̀ gbé òkúta. Ó ní ó bẹ́ sílẹ̀. Ṣùgbọ́n Jésù náà fọ̀rọ̀ Ọlọ́run dá lò pé akọ́ pé wọn kò gbọdọ̀ dolúwa Ọlọ́run rẹ̀ wò. Padà lẹ́yìn mi wọ Sátánì. Ọmọ èèyàn wọ̀ láyè nípa àkàrà bí kò ṣe nípa kìkì ọ̀rọ̀ tó tẹnu Ọlọ́run jáde wá. If you had known the word, tó bá jẹ́ pé mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni, you will ní agbára láti kojú àrùn. Ẹ ní agbára láti kojú àìsàn. Ẹ ní agbára láti kojú ayé, kojú èṣù, kojú ọ̀tá, kojú ogun, kojú ìdààmú, kojú àìlera inú yín àti àìsàn yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni kẹ́ ẹ máa wò. Ọ̀rọ̀ Ọlọ́run ni agbára wà. Ọ̀rọ̀ Ọlọ́run ni kẹ́ ẹ gbè sínú yín. Ọlọ́run yìí ni kẹ́ ẹ bẹ̀rù, kì í ṣe èṣù tàbí ayé. Ẹ ronú ẹ pa ìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ohun tí mo ń sọ ni pé ohunkóhun tó lè jẹ́, ohunkóhun tí ẹ lè máa là kọjá, ẹ máa wo Ọlọ́run ni. Dáfídì ni mo gbé Olúwa kawájú mi. Ó ń bẹ ní ọwọ́ ọ̀tún mi nígbà gbogbo kì yóò sí mi ní ipò. Ẹ máa wo Ọlọ́run. Jésù ṣe kinní kan nígbà tí àkókò ikú ẹ̀ tó.
bẹ́ẹ̀ ni pé ó lọ sí ọgbà Gẹ́stímánì ó sì gba àdúrà gidigidi. Wọ́n ní ìró rẹ̀ àágùn tó ń jáde lórí rẹ̀ dàbí ìró ẹ̀jẹ̀. Ìgbà tí àkókò ikú ó ní baba lọ́wọ́ rẹ̀ mo fi ẹ̀mí mi lé. He committed his soul unto God's hands. Ní tí wọ́n ń pè ní ọmọ Ọlọ́run nìyẹn. Ní tí wọ́n ń pè, ó fi ayé ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́, ó fi ẹ̀mí ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Ẹlòmíì nírú tó ṣẹlẹ̀ á ti sọ̀gbàgbọ́ nù, á ti gbalé alágbo lọ, á ti gbalé olóòṣà lọ, á ti gbọ̀n, ẹlòmíì ò ti gbẹ̀mí òkùnkùn, á ti wọnú omi lọ, ẹlòmíì á ti nítorí ìkíni. Now tí àwọn yẹn bá tiẹ̀ wá wú ọ̀sán tó bá fún ọ lágbo tó ọ̀sán, jọ̀ọ́ ṣé àwọn náà wọ́n mú ọlá iná ọ̀run yìí kọjá? Ṣé àwọn náà ni wọ́n ṣe ìdájọ́ nígbà ó ṣàkùnjọ́ kan? Kò sí eléwé ọmọ tí gbà ní lọ́wọ́ ikú, kò sí oṣó, kò sí àjẹ́ tó lè gbà ọ́ lọ́wọ́ ikú lọ́jọ́ ikú ẹ. Kò sí ọba ayé, kò sí ọlọ́rọ̀, kò sí olóògùn, kò sí oṣótà, kò sí agbára kan ní ayé tí ó gbà ọ́ lọ́jọ́ tí a bá gba ẹ̀mí ẹ. Ọjọ́ tí wọ́n bá ti gba ẹ̀mí ẹ, ṣé àwọn tó ń sá lọ báyìí sáwọn náà wọ́n gbà ọ́ lọ́wọ́ iná ọ̀run àpáàdì, iná súfúrù, iná àjò òkú, iná tí ẹ̀dá ó ti máa ké ìrora ńlá. Ó ṣe fẹ̀rù ayé lẹ̀, ẹ ṣe pa gbogbo ìdíwọ́ ìtì, kẹ jẹ́ kí ẹrù Ọlọ́run wà nínú yín. Èmi máa ń dúró lórí pé tí n bá tiẹ̀ máa kú mo ṣe tán. I want to go and meet God. Ṣùgbọ́n kì í ṣe agbára ayé ni mo gbàgbọ́ pé yóò pa mí. Tákòókò mi bá tó lọ́la, màá máa lọ, màá sì ní ọ̀rọ̀ ìfẹ́ àti sọ fún ayé pé ó dìgbà ó ṣe, kì í ṣe pé wọ́n pa mí lójijì, nítorí ẹni tí mo mọ̀ dá mi lójú ń gbénú mi ni. Bí ikú bá wọnú mi wá, bí àìsàn bá wọnú mi, bí ayé bá wọnú mi, èmi máa ń gbàgbọ́ pé atóbi jù ń gbénú mi. Ìgbàgbọ́ ni mò ń sọ fún yín. Ó ní mo sọ fún yín jẹjọ, ẹ lè gbàgbọ́ nú agbára tẹ́ ẹ ti ní, ẹ lè gbàgbọ́ nú owó tẹ́ ẹ ti ní, ẹ lè gbàgbọ́ nú bàbá aláwo yín àtolóòṣà tẹ́ ẹ ti mọ̀ náà. Ìgbàgbọ́ kọ́ nìyẹn. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí ẹ ń retí, ìjẹ́rìí ohun tí a kò tí ì rí. Èèyàn ń gbàgbọ́ nínú tí kò ní ni. Now ẹ ní agbára yẹn, ẹ gbàgbọ́ nínú Ọlọ́run tó ní agbára. Ewé egbò tó gbé ní òrùka sí gidi yẹn, you have it already. You can't put your faith in it. If you put your faith in it, it will not even work. Because you can only believe in the word of God. Why do you have to believe in someone that is little? Kí ló tó fẹ́ gbàgbọ́ nínú tó kéré, tó gun lè borí, tẹ̀sù lè borí, táyé lè borí? Ẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Òun ni agbára wà, òun ni ìṣẹ́gun wà. Ẹ gbàgbọ́, ẹ máa wo Jésù. Ẹ jọ̀ọ́ jẹ́ kí n sọ fún yín, tí ẹ bá kú, ó ní agbára láti sọ yín di ààyè. Ibi tí mo kà fún ìwé Róòmù orí 4 yẹn, ó ní ẹni tí í sọ òkú di ààyè. Ẹni tí í sọ òkú di ààyè. Ẹ máa wo Ọlọ́run, ẹ máa wo Olúwa. Ẹ jẹ́ kí n ka ìwé mímọ́ fún yín. Ẹ jẹ́ kí n ka Iṣẹ́ Àpọ́sítélì orí 10 yẹn fún yín. Ẹ jẹ́ kí n ka Iṣẹ́ Àpọ́sítélì orí 10 fún yín. Acts of Apostles chapter 10 verse 36. Acts of Apostles chapter 10 verse 36. Àkókò agbára. Àkókò agbára. Kò sí ohun tuntun kan lábẹ́ ọ̀run. Kò tí ì sí mímì tó fẹ́ mì ayé tó ju Ọlọ́run lọ. Kò tí ì sí ohunkóhun nínú ayé yàtọ̀ sí Ọlọ́run tó lè pa ẹ̀mí, pa ọkàn wọ́n ní sọ̀rọ̀ àpáàdì. Ẹ jọ̀ọ́, tí Ọlọ́run ò bá pa ni, èṣù ò lè pa ni. Ẹmọ Jésù fi ń pa ni tẹ́ ẹ bá ti bẹ̀rù ẹ̀. Tó bá ti jẹ́ pé irú ẹ̀ lẹ́ ṣe, tó bá jẹ́ pé ìfẹ́ rẹ̀ lẹ́ ṣe, ẹ mọ̀ fẹ́ rẹ̀, ẹ̀ṣẹ̀ dídá ni. Tó jẹ́ pé Ọlọ́run ẹ má wọrí ayé ń ṣerú ẹ̀ ni. O ò lè wà nínú ẹ̀ṣẹ̀ kan, oore ọ̀fẹ́ máa pọ̀ sí, ijọ́ kan ń bọ̀ wá run ọ́. Ṣùgbọ́n tó bá jí lọ́gán tó ní Olúwa dáríjì mi, mo ti ṣẹ̀, kí á lọ́lọ́run máa gbà ọ́. Ọlọ́run ní agbára lórí ẹ̀ṣẹ̀, lórí èṣù, lórí òkùnkùn, lórí ikú, lórí ayé, lórí ohunkóhun. Behold thy Lord God. Just be looking unto him that has all powers. Kò tí ì sí agbára ayé kan tó ní. Ọlọ́run ló ní gbogbo agbára. Ẹ jẹ́ kí n kà sí Àpọ́sítélì orí 10 yẹn fún yín from verse 36. Ní àkókò bí èyí, ẹ jẹ́ kí n kà fún yín. From verse 34, Pétérù sì ya ẹnu rẹ̀, ó sì wí pé ní tòótọ́ mo wòye pé Ọlọ́run kì í ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ òdodo, ẹni ìtẹ́wọ́gbà ní lọ́dọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí ó wàásù àlàáfíà nípa Jésù Kristi, òun ni Olúwa ohun gbogbo. He is the Lord of all. This is the word that God sent to you and I, that he is the Lord of all. If you put your fear in him, tí o bá bẹ̀rù Ọlọ́run,
tí o bá mọ Ọlọ́run èèyàn tí ẹ̀ ní mọ̀ kó má bẹ̀rù ẹ̀. Ṣé aláwọn tí wọn bẹ̀rù ẹ̀ yẹn wọn ò mọ̀ ni? Èèyàn lè jẹ́ pásítọ̀, ó lè jẹ́ aláwo, ó lè jẹ́ àfáà, èèyàn lè jẹ́ ohunkóhun, ó mọ̀ ni. Tí èèyàn bá mọ̀ ó tóbi, ní títóbi rẹ̀ kò sí kó mọ́ bẹ̀rù ẹ̀. Ẹni tí pa tí ò sẹ́ni tí ó gbà lọ́wọ́ ẹ̀ ni. Ẹni tó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tó mọ ìbẹ̀rẹ̀ láti òpin, ẹni tó wà kí ayé tó wà, ẹni tí ó wà títí ayé, onídàájọ́ ayé àtòkú, ẹni tó dá ohun gbogbo nípa agbára rẹ̀. Iná ajónirun ni, òòlù tí fún àpáta, iná tí jó ọba àwọn ọba, ẹni tí ìṣọ̀kankalẹ̀ tí gbé òmíràn lékè, ẹni tí ayé ò lè yájú sí tí ò bá fẹ́ parun, ẹni tó pa òrìṣà orílẹ̀-èdè run, ẹni tó ká ayé ìgbàanì kúrò tó tún mú ayé míì wá. À ń sọ ẹni tó ní gbogbo agbára lọ́run àti láyé. Ẹ má bẹ̀rù ohunkóhun, ẹ má jẹ́ kí ohunkóhun gba ìran yín, ẹ má jẹ́ kí ohunkóhun gba ọkàn yín. Jésù ní kẹ́ ẹ máa wò, looking unto Jesus, the author and finisher of your faith. I have prayed about this coronavirus. Mo parí àdúrà yẹn lónìí, áńgẹ́lì yẹn wá, ó kí mi, ó ní kí n má wọrí, ó ní títí dé China, it will soon stop. Mi ò ní sọjọ́ fún yín, ẹmọ̀dí tí mi ò fi ní sọjọ́ fún yín. Ẹlòmíì gan ò ní fi ìrètí àti ìgbàgbọ́ sínú Ọlọ́run mọ́, inú ọjọ́ yẹn ni ó mọ̀ wù. Bí Ọlọ́run bá dẹ̀ ti rí pé òun ṣiyèméjì, oníyèméjì ò kì í rí gbà lọ́wọ́ Ọlọ́run. Ìdí ni àwọn bíi Jésù, wọ́n ní jọ̀wọ́ ládàá agbára padà fún Ísírẹ́lì. Ó ní òkúta ní ìkẹyìn ọjọ́ kò ní sí òkúta lórí èkejì mọ́, gbogbo ẹ̀ ni ó parun. Wọ́n ní ọjọ́ wo gan lórí? Bàbá mi tí ń bẹ lọ́run nìkan ló mọ̀. Jesus himself didn't say anything because ó mọ àwọn ènìyàn ni. Bọ̀ ẹ máa wò ó, Ọlọ́run ó kà kúrò. Láti ìsìn lọ Ọlọ́run ti ń ṣiṣẹ́, Ọlọ́run ti rán ogun ẹ̀ wá sí ayé. Èmi lè sọ fún yín dáadáa, gbogbo ìgbà tí ń pa yẹn, ìrí ẹranko ìkokò tójú ẹ̀ pọ́n tí ń jẹ́ tó ń kéra múramù tó ń dọdẹ, ìrí ẹ̀mí èṣù, ẹ̀mí àìmọ́, ẹ̀mí èṣù lásán, ẹ̀mí èṣù tó jẹ́ pé ní orúkọ Jésù níbẹ̀rẹ̀ wípé kí gbogbo ẹkún kó wọlẹ̀, kí Sátánì ó lé aládé ayé ìwà oníṣùgbọ́n àti dá lẹ́jọ́ náà. Ní ìsinsìnyí ó já Jésù gan sọ, ó láládé ayé ń bọ oníṣùgbọ́n kì yóò rí ohunkóhun gbà lọ́wọ́ òun. He did not agree with the devil, neither has he agreed with any pestilence or any demon. Onígbàgbọ́ kì í tẹríba fún méjì láyè. O ò ní tẹríba fọ́lọ́run kó o tẹríba fún ikú àbí ayé àbí èṣù. Ibi tẹ́yìn ò dẹ̀ mọ̀ ni pé nígbà tí ẹ bá jẹ́wọ́ òdodo lọ́lọ́run tó máa dé. Bọ̀ nígbà tí ẹ bẹ̀rù tẹ́ ẹ lè jẹ́wọ́ òdodo tí ò sí ìgboyà, Ọlọ́run ò ní yọjú. But when you confess the truth, when you confess the righteousness of God, God himself will now descend from heaven to testify to that confession. And that is how God appeared. Bọ́lọ́run ṣe máa ń wá nìyẹn. Ṣùgbọ́n nígbà tí ẹ̀rù bá ń bẹ láyà rẹ, báwo lo ṣe fẹ́ jẹ́wọ́ rẹ̀? Báwo lo ṣe fẹ́ ní ìgboyà láti jẹ́wọ́? Bíbélì ní èmi kì yóò kú kan bí kò ṣe yè. Ó ní kí èmi kó lè máa ròyìn ògo Olúwa, to testify to his glory. Mo ní ìrètí láti sọ fún ọ pé Ọlọ́run ní agbára lórí ohun tó wà nílẹ̀. Ẹ kàn máa wo Jésù ní olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ yín. Ẹ máa wo Jésù. The same John chapter 10. The same John chapter 10 yẹn jẹ́ kí n kà fún yín. John chapter 10. Ẹ jẹ́ kí n kà, yes, John chapter 10. From verse 34. Jésù dá wọn lóhùn wípé a kò á ti kọ́ nínú òfin yín pé mo ti wí pé Ọlọ́run lé ẹ̀yin ṣe. Bí ó bá pè wọ́n lé Ọlọ́run, àwọn ẹni tí a fi ọ̀rọ̀ Ọlọ́run fún, a kò sì lè ba ìwé mímọ́ jẹ́. Ẹ̀yin à ń wí ní ti ẹni tí bàbá yà sí mímọ́, tí ó sì rántí ayé pé ìwọ ń sọ ọ̀rọ̀ òdì nítorí tí mo wí pé ọmọ Ọlọ́run ni mí. Can you imagine? Ìyẹn ni pé when you have the word of God in you, when you put your faith and trust in God, when you are in God, when the word of God is dwelling in you richly, you are God. Upon coronavirus, upon pestilence, upon devil, upon demon, upon any evil on earth. Tí ibi tí ọ̀rọ̀ Ọlọ́run bá wà nínú ẹ̀rù ò ní sí níbẹ̀. Ìwé Tẹsalóníà orí kejì yẹn sọ, ó ní kíyèsí ọkùnrin ẹ̀ṣẹ̀ ni, ó ló ń gbé tẹ́ḿpìlì Ọlọ́run, ó ń gbéraga sí Ọlọ́run bí tó yẹ kí Ọlọ́run wà, ó takú síbẹ̀. Ó ní ìfarahàn Ọlọ́run yẹn ò ní dé bí kò ṣe pé ọkùnrin ẹ̀ṣẹ̀ ni tí a bá kọ́kọ́ tì í jáde. You need to chase out the fear in you. Whatever fear it is, fear of corona, fear of devil, enemy, whatever you are passing through, you need to chase it out. That is the traces of death. Ipa ikú gan ni ẹ̀rù. Ẹ má bẹ̀rù. Ẹ lè bẹ̀rù méjì papọ̀ láyéláyé. Bíbélì pé Ádámù níwájú ẹni tí òun gbàgbọ́, ẹni tí ó dá ọ̀run ayé, ẹni tí ó ga ju gbogbo ipá àti agbára lọ.
ohun tí mò ń sọ ni pé ní irú àkókò yìí, nínú ohun tí ó yí ayé ká yìí, ẹ̀yin ẹ máa wo Ọlọ́run. Dáfídì ó ní mo gbé Olúwa kawájú mi, ó ń bẹ lé ọwọ́ ọ̀tún, ó ní a kì yóò kò sí tí ikú bá wá á ó gbé mi ni, tí ikú bá wá ohunkóhun tó wù kó jẹ́, ọmọ Ọlọ́run máa ń gbé mi ni, nítorí Ọlọ́run wà nínú wọn. Ikú ò ní pa ìyè láíláí. Ẹ jẹ́ kí n kàwé Jòhánù fún yín, John chapter 6 verse 63. Ẹ má bẹ̀rù ohunkóhun, gbogbo èyí a fẹ́ fi dán ìgbàgbọ́ ọmọ Ọlọ́run wò ni, gbogbo èyí a fẹ́ fi mú àwọn tí kò mọ Ọlọ́run wá bá Ọlọ́run ni. Mo lọ sí kẹ́mì, mo lọ ra nǹkan kan ní fámásì kan, làwọn òyìnbó yẹn ń bọ̀, they were lamenting pé irú wàhálà, ẹ̀rù ń bà wọ́n, mo ní this is time to go to move closer to God. Wọ́n lè jiyàn tẹ́lẹ̀, wọ́n lè ní fuck God, wọ́n lè ní ìsìn, wọ́n ní yes bro, yes we need miracle, people now believe that they need miracle. Nítorí dókítà gan ò ní tí ó bẹ́ẹ̀ pé dókítà pé kó corona ní ẹjọ́ kò bí ẹ wà ní o, ẹ máa mu paracetamol, ẹjọ́ sáà ẹ máa mu cocodamol, ẹ máa mu mi. Dókítà gan igbó, kò sí ẹni tó dúró ní ìsìn tí ọba wa di kó di pátá tí wọ́n gbèyàn dìgbàdìgbà lọ bọ́n lọ́sibítù. Wọn àfẹ́ kán gbóhùn corona wá lọ́sibítù torí àwọn gan ń kú. Ẹ̀rù ti bà gbogbo ayé, ẹ̀rù ti bà gbogbo èèyàn, of course, nítorí wọn ò ní gbogbo agbára. Àkókò ní fún Ọlọ́run mọ̀ọ́mọ̀ fààyè gbèsù kó pọ́n ayé lójú kí àwọn èèyàn eléyìí wá prepare wa ni. Òpin súnmọ́, ṣùgbọ́n this is to prepare you. Mo sọ fún yín pé kì í ṣe pé owó Ọlọ́run kí ya jẹ wá àbí ká máa kú rárá. Mo ti sọ fún yín ṣáájú pé ọ̀rọ̀ ni Ọlọ́run, ọ̀rọ̀ yìí náà lèṣù máa ń mú lọ bá Ọlọ́run, kò dá agbára kankan ní. Lọ́jọ́ Jóòbù lọ bọ́lọ̀ ni, he had to go to God to take that permission from God. Ó lọ gba permission pé jẹ́ kí n ní ọmọ ìlara. Ọlọ́run permit ẹ̀. Ṣé ọ̀sán tó ń ṣẹlẹ̀ kì í sọ Ọlọ́run? Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ní bá ń dẹ́ṣẹ̀ tèṣù ni, ó ní ikú ni èrè ẹ̀ṣẹ̀, ẹlẹ́ṣẹ̀ la fi ìpọ́njú fún. Devil knows all this. Òun ló máa lọ mú bọ Ọlọ́run. Ọlọ́run náà fààyè gbà fún ọmọ láti dán ìgbàgbọ́ rẹ wò, bóyá o mẹni tó tóbi jù, bóyá o mẹni tí ń ṣòkú di àyè, bóyá o mẹni tó jẹ́ Olúwa Ọlọ́run gbogbo ẹran ara, bóyá o mẹni tó gbàgbọ́. Ṣùgbọ́n fún àwọn aláìgbàgbọ́ láti mú wọn mọ̀ pé ẹnìkan ń bẹ, ẹnìkan ṣoṣo tó lè gbani. Kò sí ti ń gbani mọ́, oògùn kì í wo corona sí. Ẹni bá làjára àánú gbà ní, torí oògùn tó lò tó yè lẹ́nìkan lò tó kú dànù. Hospital tó lọ tó ti dé lẹ́nìkan lọ tó kú, ọjọ́ ikú rẹ̀ pé ni, kì í ṣoògùn. Ní tí mò ń sọ ni wípé ìwọ máa wo Ọlọ́run. Èmi ti ṣàìsàn dojú ikú rí tí mo sì fìgbàgbọ́ sínú Ọlọ́run tó sì wá wò mí sàn. Bàbá wa kan ní Olúwa, bàbá yẹn àgbàlagbà ní CAC, bàbá yẹn sáré débi pé wọ́n kọ̀ lọ hospital, wọ́n gbé káàkiri gbogbo orí òkè, wọ́n gbàdúrà, wọ́n sá ń ṣe gbogbo ẹ̀. Tí wọ́n ránṣẹ́ Ọlọ́run bá déwájú ẹ̀, wọ́n á sọ fún bàbá yẹn pé Ọlọ́run sọ fáwọn pé ó kú o. Bàbá yẹn níbi tó ń wà, ó lóun ti run ilẹ̀ pa. Bàbá yẹn ti kú tán. Ní tó bá jẹ́ ní ti kú, ní tí ò tí ì kú nínú ẹ̀ ní ìgbàgbọ́ tí mò ń sọ fún ọ nìyẹn. Ní tó kù nínú bàbá yẹn ní ìgbàgbọ́, ara ti kú, kò sí bí wọn ò ti gbé dé. Bàbá yẹn á ní nínú òun lòun á sàmọ̀ sọ pé òun ò ní kú, Jésù yóò gbà òun. Ó ní wọ́n á gbé lọ sí chọ́ọ̀chì kan, the last stage, wọ́n lọ dọ́ǹpẹ̀ sí chọ́ọ̀chì kan lórí òkè kan. Ó ní bàbá yẹn tó ní chọ́ọ̀chì yẹn á tún wá tún gbàdúrà, tún káwọn ọmọ wọn á tún gbà wá ní wọ́n á tún pe orúkọ òun pé ikú ni mò ń wò níwájú rẹ̀ yìí. A rí i pé ó kú. Ó lé nínú òun lòun á ní òun ò ní kú, tí Jésù bá jíǹde, tó bá jó kú fún òun ò ní kú. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé pẹ̀lú gbogbo ìfòòró ìdààmú àìsàn tí bàbá yẹn fi wà nínú ìnira nílẹ̀ ẹ̀lẹ̀ fún àìmọye oṣù, nítorí ìgbàgbọ́ rẹ̀ ò kú, ara ẹ̀ kú ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ò kú, ẹ̀rù ò bá. Ó ní bó ṣe di ọjọ́ kan nìyẹn. Ó ní bàbá tí wọ́n gbé sí chọ́ọ̀chì ẹ̀, ó ló wá ń bọ̀. Ó ní bó ṣe ń bọ̀, ó lóun wò lọ́ọ̀kan báyìí tó ń bọ̀. Ó ló sì ń bọ̀, ó ló ń bọ̀. Ó ní bó ṣe déwájú ló tún gbà ló bá ní lágbájá, àkókò ikú ti tó. Ọlọ́run sọ fún òun ní ìsìn pé ó kú. Ó ní òun sọ nínú òun ò lè sọ̀rọ̀ mọ́, òun sọ nínú pé òun ò ní kú. Ó ní bàbá yẹn ṣe lọ tán báyìí. Ó ní Jésù dẹ̀ wá láti ọ̀run síbi tó wá pé ǹjẹ́ o mọ̀ tí ò jẹ́ kó kú? Nítorí o mọ èmi tí mo ga ju ayé àti gbogbo èèyàn àti gbogbo alágbára àti ikú àti wòlíì lọ. Gbogbo bí wọ́n gbé ọdẹ lóòótọ́ wọ́n ń rí ikú, àti gbogbo àwọn wòlíì tó gbààwẹ̀ àtàdúrà lóòótọ́ ni ikú ni wọ́n rí ikú ti pa á. Ṣùgbọ́n tí kú ò lè pa nínú ẹ̀ ní ìgbàgbọ́ rẹ̀. Can you imagine? Onígbàgbọ́ tí ò bá la nǹkan kọjá, báwo láti mọ̀ pé onígbàgbọ́ ni ó? Kí ni ó jẹ́ ẹ̀rí ìgbàgbọ́ rẹ tí a kò bá fi ikú, àìsàn, ìdààmú, ìfòòró náà wò ara rẹ láti ná ọ̀rọ̀ wò bóyá ó ní agbára? Náà ò kì í ṣe àkókò ẹ̀rù lèmi ń sọ fún yín. Èmi gbàdúrà lórí ẹ̀mí ṣẹ́gun, èmi gbàdúrà lórí ẹ̀mú bọ́lọ́run sọ̀rọ̀, Ọlọ́run bá mi sọ̀rọ̀.
ẹ̀mí lásán, ẹ̀mí rán dandan ni kòrónà yẹn, ẹ̀mí rán dandan ni. Kíyèsí, ẹranko èṣù tí ń pajẹ ni, ṣùgbọ́n idà Ọlọ́run ti wà lórí ẹ̀. Yóò kásẹ̀, àwọn kan ní bóyá tí ó payé, èyí kí ó payé run, eléyìí ń prepare yín fún ìparun tí ń bọ̀ ni. Eléyìí wá lé aláìmọ̀kan, aláìgbàgbọ́, ó fẹ́ lé wọn wá sínú Ọlọ́run, kán mọ Ọlọ́run ni, kán mọ̀ pé Ọlọ́run nìkan ni Ọlọ́run. Ó wá dán ìgbàgbọ́ ẹ̀yin ọmọ wò, kẹ́yin ọmọ lè mọ̀ wípé ẹ gbọ́dọ̀ mẹni tí ẹ gbàgbọ́. Ẹ máa wo Ọlọ́run, looking unto Jesus, the author and finisher of your faith. I'm telling you the real fact today, that corona is so little. Ọlọ́run nìkan ni ẹjọ́ ìgbàgbọ́ tẹ́ ẹ ti ẹ̀ gbà gan, tó jẹ́ pé ìgbàgbọ́ kẹ́ ẹ mọ́ jẹ, kẹ́ ẹ mọ́ mu, kẹ́ ẹ takúnú ayé yìí ni kò yé mi o. Ìgbàgbọ́ tèmi gbà, mo gba ikú àti ìyè mọ́ ni. Tí ikú bá dé, kémi máa bá a lọ, kí n máa lọ sí ọ̀run, kí n lọ bá Jésù jọba ni. Mi ò rẹ́dì láti ṣe ohunkóhun nínú ìgbàgbọ́. Mo ṣetán láti fẹ̀mí mi lẹ̀ ní tèmi. O lè nírọ́ ni, wo kòrónà ò ní mú yín o. Tó bá mú ọ pè mí, máa gbàdúrà fún ọ. Kòrónà mi ò ní gbàdúrà fún ọ kí kòrónà pa ọ́. Ẹ má bẹ̀rù. Kòrónà tẹ̀ ń wò ó lẹ́lẹ́dàá, ọmọ ẹlẹ́dàá rẹ̀. Àìsàn lẹ́yìn ń wo, ẹ̀mí kan ló gbé, ẹ̀mí kan ní tì lẹ́yìn. Ẹ̀mí yẹn ò ní gbọ́rọ̀ Ọlọ́run kó má buhari rì, kò ní gbórúkọ Jésù kó má wólẹ̀, kò ní gbọ́ ní kò possible ni. Ẹ má bẹ̀rù. Èmi fúnra mi máa ń dìgbà sọ pé Ọlọ́run ẹ̀rù rẹ wá sáyé, Ọlọ́run ẹ̀rù ẹ̀ wá ni. Ẹ̀rù bí ẹ̀rù rẹ̀ ọ̀bá wá, kò sẹ́ni tó fẹ́ wọ́ lọ mọ́. Ọ̀nà ẹ̀rù, ọ̀nà olè, ọ̀nà ìkà, ọ̀nà ibi, ọ̀nà ìparun gbogbo wa ń tọ̀. Ìwọ̀n ìgbà tí a kò bá dẹ̀ ti bẹ̀rù rẹ̀, kò sí bá a ṣe fẹ́ déjọba rẹ̀. Ẹ ronú, ẹ pa ìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ẹ jẹ́ kí n ka John 6:63 yẹn fún yín. Ẹ jẹ́ kí n kà á fún yín. Ẹ má bẹ̀rù, ẹ níye lórí jológo sẹ́ lọ. Ẹ gbọ́dọ̀ mẹni tí ẹ gbàgbọ́. John chapter 6:63. Let me quickly read it to you. Yeah. Jésù ló sọ bẹ́ẹ̀ nínú ìwé Jòhánù orí 9 yẹn. Ó ní ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni pẹ̀lú. Even the word you are hearing from me now is life and spirit. Ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí, ẹ̀mí ni. Jọ̀ọ́, tó bá bá ìsàn lára ẹ̀, tó bá bá ogun, tó bá bá ayé, tó bá bá èṣù lára ẹ̀, tó bá bá òkùnkùn lára ẹ̀, ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ yìí, ẹ̀mí ni, ìyè sì ni pẹ̀lú. Jẹ́ kí n sọ fún ọ, ẹ̀mí nítorí yóò sọ ọ́ di ààyè. Ẹ̀mí nítorí yóò gbé ọ̀págun sókè Sátánì. Ẹ̀mí nítorí yóò ṣe ìdájọ́ ogun ayé rẹ. Ẹ̀mí nítorí Olúwa ni, bẹ́ẹ̀ni pé Olúwa kan ẹ̀mí kan ni. Ẹ̀mí ni nítorí ó ní ìyè nínú, ikú kì í pa ìyè. Ẹ má bẹ̀rù, just behold, whatever it is. Ìwọ ṣá máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ ìyè rẹ. Ìwọ ṣá máa wò ó ní agbára láti gbọ́. Bàbá yẹn ní bí Jésù ṣe wọlé wá nìyẹn ló ní, wò ó lágbájá, mo dé láti wò ọ́ sàn lónìí. Kì í ṣe pé mo wá wò ọ́ sàn nìkan, èmi ò dá ìkólọ rẹ padà. Èmi ò sọ ọ́ di olórí nínú ìjọ tó wà yìí. Èmi ò ra mọ́tò fún ọ. Can you just imagine? And then mean he had denied his faith in God. Kì í ṣe ikú nìkan ni yóò sọ gbogbo nǹkan nù láyé ẹ̀. Kì í ṣe ikú nìkan. Ṣùgbọ́n torí kò ṣe ìgbàgbọ́ yẹn, ẹ wò ó, Ọlọ́run dìde, Ọlọ́run wò ó sàn, Ọlọ́run wá dá ìkólọ ẹ̀ padà. Ọlọ́run ra mọ́tò fún. Ọlọ́run sọ fún pé, ṣó mọ̀ pé ò tí ì ní chọ́ọ̀chì tiẹ̀, I will build your church for you. I will buy. Inú Ọlọ́run máa ń dùn tẹ́ ẹ bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ yín mú. Inú Ọlọ́run máa ń dùn tẹ́ ò bá sí Ọlọ́run nínú ogun. Inú Ọlọ́run máa ń dùn tẹ́ ò bá sí Ọlọ́run nínú ìdààmú. Inú Ọlọ́run máa ń dùn tẹ́ ò bá sí Ọlọ́run níwájú èṣù. Jésù ní ẹni tó bá jẹ́wọ́ mi níwájú èyàn, mi náà jẹ́wọ́ ìwájú áńgẹ́lì bàbá mi. Ẹni tó bá sẹ́ mi, èmi náà, if you deny me, I will deny you. Ní orúkọ ńlá Jésù Kristi, ogun ayé, ogun èṣù, ogun òkùnkùn, lórúkọ Jésù kò ní borí ẹ. What will happen to you to deny God will never happen to you. And if it has happened, God will destroy such a thing in the name of Jesus. Mo tún fi búlẹ̀ kan sí ẹ̀mí àti agbára kòrónà. Mo fi bú ẹ̀mí èṣù, àjàkálẹ̀ àrùn. Mo fi bú ogun ayé, mo fi bú ìdè èṣù. Mo fi bú àjọ òkùnkùn, mo fi bú ọwọ́ àwọn alágbára ayé. Mo fi bú lónìí gbogbo ohun tó fẹ́ tẹrí ayé bá. Gbogbo ohun tó fẹ́ pe ẹ̀rù wá sí ọ̀dọ̀ ẹ̀, tó fẹ́ sọ ẹ̀rí Ọlọ́run di asán, tó fẹ́ sọ ẹ̀rí Jésù di asán. Ó ní wọ́n kẹ́gàn ọmọ Ọlọ́run. Ó ní wọ́n kẹ́gàn ìjì ọ̀dọ́ àgùntàn, wọ́n tẹ ọmọ Ọlọ́run mọ́lẹ̀. Mo fi ọ́ bú lónìí, mo fi ọ́ rẹ́.
gbogbo tó mú ìdààmú bá ayé tó lòdì sí òtítọ́, gbogbo tó fẹ́ sọ ẹ̀rí Ọlọ́run di òfo lónìí lórúkọ Jésù dẹni ìfibú. Kòrónà mo rán ọ lọ padà, mo rán ọ lọ sínú ọ̀gbun, sínú òkun pupa, mo rán ọ padà lọ sínú ìparun rẹ. Bíbélì pé ilẹ̀ gbígbẹ ni ọlọ̀tẹ̀ gbé, ó ní kíyèsí ní ẹ̀yìn òde nínú òkùnkùn biribiri ni. Ní orúkọ ńlá Jésù Kristi, ìwọ ẹ̀mí kòrónà, ìwọ ẹ̀mí àjàkálẹ̀ àrùn, àìsàn àti ikú àti ẹ̀mí èṣù tí ń bẹ lẹ́yìn rẹ̀, ní orúkọ Jésù, iná Ọlọ́run kó sí ọ nídìí, ẹ̀jẹ̀ Jésù kó sí ọ nídìí. Tá a bá rí gbogbo àwọn tó ti mú, mo rán ọ̀rọ̀ Ọlọ́run sí yín níbi tẹ́ ẹ wà, mo rán agbára Ọlọ́run sí yín níbi tẹ́ ẹ wà, mo rán idà òtítọ́ sí ibẹ̀ yẹn, mo ṣí èṣù náà nídìí, mo fi àìsàn náà bù, mo fi gbogbo àmì náà bù, iná Ọlọ́run kó jóòrùn dànù. Bíbélì pé bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira nítòótọ́. Lórúkọ Jésù ẹ di òmìnira, kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó mọ́ yín, kí àlàáfíà Jésù kó bà lé yín. Ó ní bíkíbi tí ń bá dé kí n gbé àlàáfíà fún yín, bí ọmọ àlàáfíà bá wà níbi àlàáfíà mi yóò bà lé. Ní orúkọ Jésù àlàáfíà fún yín. Ó ní èyí ni Jésù Kristi, ọ̀rọ̀ àlàáfíà tí a rán sí ayé àti gbogbo Jerusalem àti Israẹli, ọ̀rọ̀ àlàáfíà tó wá sí ayé tó kún fún ẹ̀ṣẹ̀ tó sì kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ó lè yí ni ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun tí mo ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ní orúkọ Jésù Kristi, ayé ìkan náà látà ẹ̀jẹ̀ sí, ilẹ̀ ìkan náà ló gba ẹ̀jẹ̀ Jésù, ayé ìkan náà àtẹ̀jẹ̀ sílẹ̀ nítorí ẹranko, kì í ṣe nítorí èṣù, ṣùgbọ́n nítorí àwòrán Ọlọ́run, nítorí àwọn ènìyàn, nítorí ọmọ Ọlọ́run. Ọlọ́run tí aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fẹ́ obìnrin rẹ̀ kan sọ fún ni, pẹ̀lú bá gbàgbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè níyè tí kò ní ìpẹ̀kun. Níwọ̀n nígbà tí a ti tẹ ẹ̀jẹ̀ sílẹ̀, tí ìfẹ́ sì ti fọhùn láti ọ̀run, ní orúkọ ńlá Jésù Kristi, mo fi ẹ̀jẹ̀ náà sí kòrónà nídìí, mo fi ẹ̀jẹ̀ náà lórúkọ Jésù, mo fi ra àwọn èèyàn padà lọ́wọ́ kòrónà, mo ra ayé padà lọ́wọ́ ẹ̀rù rẹ̀, mo fi ẹ̀jẹ̀ náà sọ yín di òmìnira. Ẹ̀jẹ̀ Jésù kó sọ yín di òmìnira, ẹ̀jẹ̀ Jésù kó gbà yín. Ní orúkọ, whatever that has become your fear, in the mighty name of Jesus, has surely be judged. Whatever that has become your fear, whatever evil seed, whatever seed or any evil seed that has been planted in your body to kill, to destroy, or to take away your blessing, shall surely be consumed in the name of Jesus. Ọ̀rọ̀ tèmi ò ní padà sẹ́nu tèmi lófo, yóò ṣe oore lóhun tí mo rán ni. A kọ wípé ọ̀rọ̀ bá ní agbára, kò sẹ́ni tí ó yí padà. A kọ wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò ní agbára, mú jìdá kí lójú méjì lọ. Ó ń gbé pé ọkà àti ẹ̀mí àti oríkèé àti ọ̀rọ̀ ẹni egungun. Ó ní olùmọ̀ ẹ̀rọ náà àti ètò ọkàn, kò sí tó fara sí níwájú rẹ̀. Òòlù ní tí fa àpáta tútù, iná ní tí jóni rùn. Ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, àlàáfíà fún ayé o. Kí ẹ̀rù Ọlọ́run kó wọ la gbogbo ayé já, kí ìmọ́lẹ̀ òtítọ́ mọ́ gbogbo ènìyàn, kí gbogbo ènìyàn rí Ọlọ́run, kí wọ́n sì mọ Ọlọ́run. Ẹ gba agbára Ọlọ́run ọ̀gá ògo lórúkọ Jésù, kẹ́sì ṣẹ́gun ayé. Mo ń sọ lẹ́ẹ̀kan sí pé ẹ má bẹ̀rù. Ní orúkọ Jésù Kristi, mo ní ẹ máa wo Ọlọ́run yín. Be looking unto Jesus that has power even to raise you up, to heal you, to deliver you, to forgive you, to save you, to take you to the kingdom of God. The power of God is more than any other power. Ẹ má bẹ̀rù, Ọlọ́run yóò wà pẹ̀lú yín, Ọlọ́run yóò ràn yín lọ́wọ́, ẹni tó ní gbogbo agbára yóò pa yín mọ́. Ẹ má bẹ̀rù, ẹ máa wo Ọlọ́run. Ní àkókò yìí, Ọlọ́run yóò gbà yín, ìmọ́lẹ̀ òtítọ́ yóò mọ yín, ẹ ó ṣẹ́gun ayé. Gbogbo ẹ̀yin tí mò ń wò yìí, àtẹ̀yin tẹ́ ń gbọ́, àtẹ̀yin tẹ́ ò tún gbọ́, àtẹ̀yin tẹ́ ò wò lórí YouTube àbí lórí Facebook, bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà, ẹ̀jẹ̀ Jésù yóò pa yín mọ́. Ẹ ó yè nítorí ẹ ti gbọ́ ọ̀rọ̀ ìyè yìí, ìyè yóò wà nínú yín, ikú ò ní borí ẹ̀, kò ṣeé ṣe kí ikú pa ìyè, kò possible kí òkùnkùn borí ìmọ́lẹ̀ rárá. Ní orúkọ Jésù, ìmọ́lẹ̀ yóò mọ yín. Bẹ́ẹ̀ ni pé ní Naftalimu àti ní Sebuloni, ní ọ̀nà òkun ní òkè Jọ́dánì, Gálílì àwọn kèfèrí, àwọn tó wà nínú òkùnkùn ìmọ́lẹ̀ mọ́ wọn, àwọn tó wà lábẹ́ òjìji ikú ni ìmọ́lẹ̀ ńlá là fún. Jésù nínú nígbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Ní orúkọ Jésù, kí ìmọ́lẹ̀ ìyè mọ yín, kí ìmọ́lẹ̀ Jésù mọ gbogbo ayé, kí agbára Ọlọ́run kí ó jọba, ẹ ó yè, ẹ ó sì máa yin Ọlọ́run. Ògo ni fún ọ lórúkọ Jésù. Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, èmi àti yóò tún pàdé ní ọjọ́ mẹ́jọ. Ọlọ́run mi yóò pa yín mọ́, àlàáfíà fún yín. Ẹ má bẹ̀rù o, ẹ máa wo Olúwa. Ó tó láti gbà yín, ó tó láti sọ yín di ààyè. Kò sí ẹ̀mí èṣù kan láyé èyí tó lè gbórí sókè wo Olúwa. Wọn ò tẹríba níwájú rẹ̀ ni. Ìmọ́lẹ̀ Ọlọ́run yóò mọ yín, ẹ ó sì rí àánú gbà. Ògo ni fún yín o. Ní orúkọ ńlá Jésù Kristi, ọkàn yín yóò balẹ̀.
gbogbo ìyàn tí èṣù mú wá sáyé iná yóò jórun, ilẹ̀kùn ìbùkún yóò ṣí. Mo bẹ̀ yín, ẹ wá Ọlọ́run, ẹ súnmọ́ Ọlọ́run, ẹ ó sì rí Ọlọ́run. Ní àkókò yìí náà lọmọ mi kan ríran, ó ní dájú òun rí tí áńgẹ́lì yìí ń pariwo kiri pé ẹ̀yin ènìyàn ẹ wá Ọlọ́run ni o, ẹ wá Ọlọ́run. Àkókò láti wá Ọlọ́run rèé, ẹ ó sì rí. Gbogbo àìṣòdodo lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò ṣèdájọ́ ẹ̀, ẹ ó rí àánú gbà. Wò ó, bí ẹnikẹ́ni bá mú ọ bó bá ń tàn láti ṣìnà ìbá àjẹràn sí Ọlọ́run, ó jẹ́ wá òtítọ́. Ẹ jẹ́ má tẹríba fún àìṣòdodo, kẹ́ ẹ mọ́ ìdọ́lọ́ ọ̀run àpáàdì. Ọlọ́run ni kẹ́ ẹ wá, ọ̀rọ̀ Ọlọ́run ni kẹ́ ẹ dìmọ́, ẹ ó rí àánú gbà. Ògo ni fún orúkọ rẹ̀. Jésù Olúwa wa. Thank you all. God bless you. Bye for now. Oh, thank you, Jesus.